ẹ̀yin àgbàlagbà wọ́n tún padà wá kò ní bàjẹ́ fún ọjọ́ òní tí wà ní ṣàṣetì láṣẹ lẹ́dùnmarè. Iṣẹ́ tí a mú fún wa àṣẹ àpè tí a fi tú ọ̀rẹ́ méjì ká, àṣẹ àpè tí a fi tú ọ̀rẹ́ méjì ká tàbí ọkọ àti ìyàwó ká. Ẹ jọ̀ọ́ mo fi Elédùà bẹ̀ wá, ẹ má ṣiṣẹ́ yìí lò ó. Akọ̀yà la máa ń pè ó, ọjọ́ ìpọ́njú lè ó máa ń lò ó, ọjọ́ ìpọ́njú ẹni tó bá wojú wa tàbí ó gba ẹnìkan sílé kò fẹ́ fi lé ẹ lẹ̀, ó bá fi da ìjà sáàárín ọkọ àti ìyàwó, wọ́n máa sáré sákò nínú ilé yín ni. Ẹ ń gbọ́ mi? A máa fi tú ọ̀rẹ́ méjì ká, a tún máa fi tú ọkọ àti ìyàwó ká. Ẹ̀yin àgbàlagbà ẹ jọ̀ọ́ o, àwọn èèyàn ló comment pé bàbá iṣẹ́ ìbáyìí là ń fẹ́, iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda fún wa. Òun ni mo fẹ́ fi tinútinú tọkàntọkàn yọ̀ǹda iṣẹ́ ìsílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má fi ṣèkà. Ẹni tó bá ṣẹ̀yìn ẹ jẹ́ kó ṣẹ̀yìn àkọ́kọ́, èkejì, ẹ̀kẹta. Ẹ jọ̀ọ́ ẹ má ṣì lò ó. Báwo la ti máa ń ṣe? Ẹ lọ bá mi wá orí ìsèbé tí ó ní àṣẹ lẹ́nu, egbò igi òwú akẹ́sẹ̀. Ẹ bá mi wá ti ìbílẹ̀ ni o, ti ìbílẹ̀ ni o. Ẹ bá mi wá àbámọ̀dá. Ẹ bá mi wá ahọ́n òkété àti ìrù rẹ̀. Ẹ bá mi wá ahọ́n ọ̀gà àti àṣẹ ìrù rẹ̀. Ẹ ti bá mi wá. Ẹ bá mi wá àkéeke mẹ́ta, kúrúsọ mẹ́sàn-án. A ó lọ gbogbo rẹ̀ papọ̀ pẹ̀lú ata àjọsìn mẹ́sàn-án. Ẹyọ mẹ́sàn-án. Ẹ̀yin àgbàlagbà ó dògùn ni. Ó ní ọ̀fọ̀ o. Egbò akẹ́sẹ̀ ṣíṣe ni ti ìlákọ̀ṣẹ. Àbámọ̀dá o. Kì í dá tiẹ̀ kó má ṣe. Gbogbo ohun tí mo bá wí báyìí ni kó bẹ̀ tí máa di àṣẹ, ó dàṣẹ. Nítorí pé ọ̀rọ̀ tí alágẹmọ bá òòṣà òkè sọ gbígbà nígbà, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kí ọ̀rọ̀ ẹnu mi kó di àṣẹ. Ọ̀rọ̀ tí òkété bá bálẹ̀ sọ ní ilẹ̀ ń gbọ́. Nítorí ọjọ́ tí a bá jẹ ataare lẹ́nu, ọjọ́ náà ní tani lẹ́nu. Níjọ́ tí a bá lọ ata ìbílẹ̀, lọ́jọ́ náà ní gba ayéká. Ẹnìkan kì í fi ata rétìró, ẹnìkan kì í sì fi ata fi tábà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ń bá wí lónìí, gbogbo ohun tó bá sọ lónìí ó di àṣẹ. Nítorí pé ọjọ́ tí àkéeke bá ta ni, ọjọ́ náà ni oró rẹ̀ múlẹ̀. A wá gbé kinní yìí, a wá